أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. ní òní orúkọ Ọlọ́run tí mo fẹ́ kẹ́ jẹ́ àjọ gbé yẹ̀wò òun ni At-Tawwab. Mo bẹ̀ Ọlọ́run fúnra mi àtẹ̀yin náà ẹ wá orúkọ yìí k'Ọlọ́run jọ̀ọ́ kó fi bá wa lò láyé àtàlùkìyámà. At-Tawwab túmọ̀ sí ọba tí máa gba tútúbá ẹrú. Ìgbọ́jọ́ tẹ́rú bá ronúpìwàdà tó bá lóun padà dé kò ní pẹ́ lérí ìkúnlẹ̀ tọ́lọ́run fi wọ́ mára. Kò dàbí ẹ̀dá tá a ṣẹ̀ṣẹ̀ ní láti rán ẹlẹ́bẹ̀ lọ́tún lósì sí. Ìyá máa ń ṣe ẹ̀dá débi pé ìyẹn ò pé bí mo ṣẹ̀ dé yìí ẹ má jẹ́ àtàrà wa, kò lè gbẹ́bẹ̀ kankan, àmúṣeré ní ọjọ́ lójú ẹ̀. Ẹjẹ́ kálukú ọmọ rò pé ó lè foríjì mí, ẹjẹ́ kálukú ọmọ bá tiẹ̀ lọ. Àbí kẹ́ni tá a ṣẹ̀ náà rò pé níbi ọ̀sẹ̀ mi dé yìí ẹ má bínú o, tábà tún jọ ṣe ó dàlùkìyámà a lè jọ ṣe mọ́ láyé mi àti lágbájá. Tọ́lọ́run ò rí bẹ́ẹ̀ o. Ẹ̀ṣẹ̀ tó ga jù tó tóbi jù tíyẹn lè fi ṣẹ̀ náà ni kíyàn ṣẹbọ sí i tó hate jù lọ nínú gbogbo ẹ̀ṣẹ̀. Èyí tó hate jù ní kíyàn ní ìyàn ṣe Islam, ìyẹn ní ìyàn recognize ẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run, ìyàn gbá rẹ̀ gẹ́gẹ́ bí ẹrú. Tòun ti bẹ́ẹ̀ gbogbo ọjọ́ tí ìyàn bá padà dé pé mo ṣetán láti gbára mi lẹ́rú, mo ṣetán láti recognize rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run, mi ò ní sin nǹkan míì lẹ́yìn rẹ̀ mọ́. Àti gbogbo ẹ̀ṣẹ̀ mìíràn náà tíyàn bá fi ń ṣẹ̀, gbogbo ọjọ́ tíyàn bá ní ìyàn ò ṣe mọ́, ṣíṣílẹ̀ balẹ̀kùn rẹ̀ bó ṣòru ẹ lè bẹ́ẹ̀ lóru kẹ́ ẹ sọ fún un kó má bínú, ó ti tán náà nù. Bó ṣọ̀sán ẹ lè sọ fún un, bó ọ̀ràn yàn sí ó ti tán náà nù. Bó ọ̀ràn yàn sí tó lọ fúnra rẹ̀ ngan lọ láìkì jù. Ó simple láti bẹ̀ ń pé mi ò ṣe mọ́, mo jáwọ́ ń bi àìdá tí ń ṣe, mo fẹ́ dọ̀rẹ́ rẹ̀ padà lẹ́ẹ̀kan náà, kódà kò ní tó ṣẹ́jú. Ṣé o ti wí látọkàn sincerely náà, ó ti tán náà nù. Ní ti ń jẹ́ At-Tawwab nù. Ó kírẹ̀ nínú Al-Qur'an. Ó ní wa huwa alladhi yaqbalu at-tawbata 'an 'ibadihi wa ya'fu 'ani as-sayyi'ati wa ya'lamu ma yaf'alun. Òun lọ́ba tí máa gba tútúbá lọ́wọ́ ẹ̀dá. Kò sí bí ẹ̀ṣẹ̀ ní lè pọ̀ dé, kò síbi tó lè ka àyà dé òun ó gbà á. Tẹ́rú bá ti mọ rẹ̀ lẹ́lẹ́ṣẹ̀ tó padà sọ́dọ̀ òun Ọlọ́run ọba, òun ó ṣàforíjì gbogbo àṣìṣe àtàṣìsọ. Ọlọ́run ṣàforíjì wa, fẹ́ wọ orúkọ yìí bá wa lò láyé kó fi bá wa lò lálùkìyámà. Wọ́n lá Nabi sallallahu alayhi wa sallam ní lallahu ashaddu farahan bi tawbati abdihi. Ọlọ́run ọba inú rẹ̀ á máa dùn níjọ́ tẹ́rú bá túbá. Inú rẹ̀ máa dùn débi wípé yóò dunnú min ahadikum ju bẹ́yìn gan ṣe máa dunnú lọ. Lallahu ashaddu farahan bi tawbati abdihi hina yatubu ilayhi min ahadikum kana ala rahilatihi. Ẹni tí ń ṣe ìrìn àjò tó wà lérí bóyá ràkúnmí ní fi ń ṣe ìrìn àjò, ń jọ wọn máa fi ràkúnmí ṣe ìrìn àjò abẹ́ṣin. Bi ardi falatin tó wà lérí ilẹ̀ pápá kan, fanfalatat minhu. Ẹni ràkúnmí rẹ̀ abẹ́ṣin rẹ̀ lọ́wọ́ escape mọ́ lọ́wọ́, ọkàn dàárín kan ó kàn gbére ó lé orí mú. Wa alayha ta'amuhu. Oúnjẹ tó fẹ́ máa jẹ lérí ìrìn àjò yẹn orí ràkúnmí ló wà, ó ti dì í mọ́, ó ti dì í sẹ́yìn ẹ̀. Wa sharabuhu. In tó fẹ́ mọ́ mu ń bẹ lérí ẹ̀, gbogbo ẹ̀ ní ràkúnmí ti gbé sá lọ. Ó lé orí mú, kò sẹ́ni tó fẹ́ ké sí lọ́tún lósì, kò sẹ́ni tó fẹ́ bùn ọ́ lóúnjẹ. Ìrìn àjò tá a wá ń ṣe nínú desert tí ò sí ń tá jẹ tí ò sí ń tá mu, ṣe é mọ̀ pé àwọn òkú lọ́ọ̀kan nù tí irú ràkúnmí bẹ́ẹ̀ bá sá lọ. Fa ayisa minha. Wá ó lé kò rí mú, ó padà wá já kàn. Fa ata shajaratan. Lẹ́yìn wàhálà ọ̀pọ̀lọpọ̀ ó padà wá rí igi kan tó níbòjì. Fattaja'a fi dhilliha. Lọ́ba ni ó jẹ́ ń sinmi díẹ̀, ó ti mí hẹlẹhẹlẹ, jẹ́ ń sinmi díẹ̀ lábẹ́ ìbòjì igi yìí. Kò mọ tó fẹ́ ṣe, ẹsẹ̀ ò ṣe é rìn débi tí ń lọ, jíjẹ múmu náà ò sí mọ́. Fattaja'a fi dhilliha qad ayisa min rahilatihi. Ẹ̀mí ẹ̀ ti já kàn kúrò níbi ràkúnmí rẹ̀. Fa bayna huwa kadhalika. Nígbà tó wá wà láàrin pé ń sinmi ń rẹjú. Idh huwa biha qa'imatan 'indahu. Ìgbà tí ó lajú lógìgì ló bá rí lẹ́gbẹ̀ẹ́ kan, ràkúnmí yẹn ti rìn wá fún rẹ̀ padà. Fa akhadha bi khutamiha. Ló wá fa ìjánu ràkúnmí yẹn pé ràkúnmí ta ló dá padà. ń yà lẹ́nu, inú rẹ̀ ń dùn, ara rẹ̀ ń yá. Thumma qala min shiddati al-farah. Ibi tí inú rẹ̀ dùn dé tara rẹ̀ yá dé, kọmọdà tóun padà ń sọ pé Allahumma anta abdi wa ana rabbuk. Ó fẹ́ dúpẹ́ fọ́lọ́run, ó fẹ́ yin Ọlọ́run, ó fẹ́ kí Ọlọ́run. Ibi tí inú dùn dé ló bá bẹ̀rẹ̀ sí ní máa ṣì sọ. Ọlọ́run wọlé ẹrú mi,
èmi lọ́ba rẹ̀ ọbẹ̀ sọ pé èmi lẹ́rú rẹ̀ ìwọ lọ́ba mi ó ní ìwọ ni ẹrú mi èmi lọ́ba rẹ̀ irú inú dúndùn bẹ́ẹ̀ wọ́n là Nábì sallallahu alaihi wasallam ní inú Ọlọ́run á máa dùn jù bẹ́ẹ̀ lọ ó mú example yìí wá láti fi sún làákà ìwà mọ́tò sí ni o Ọlọ́run ò lóúnjẹ kò ní mímu kò ní nǹkan kan tó fẹ́ benefit lára kó o túbá tó o bá padà wá bá Ọlọ́run kò lékún bọ́ọ̀ bá lọ ọba náà kò dínkù àmọ́ tó o bá padà dé inú rẹ̀ á máa dùn ara rẹ̀ á máa yá sí pé ẹrú mi padà wá bá mi dúkìá mi padà wá kó jùnú bọ́lọ́run ṣe nífẹ̀ẹ́ kọ́ máa gba tútúbá tó nu àmọ́ tá a bá ń sọ̀rọ̀ táwọ́bà nínú ìtumọ̀ rẹ̀ tó tún gbọdọ̀ gbọ́yé ìyẹn ni àtàwáàbù òun ni pé ọba tí fi tútúbá rọ̀ yẹn lọ́rùn torí òun ló ní táwọ́bà ẹni tó bá nífẹ̀ẹ́ ní mọ́ fún o lójú ọsọ nínú al-Qur'an pé liman sha'a minkum an yastaqim àmọ́ faman sha'a ittakhadha ila rabbihi sabila wá àti la ṣe kalẹ̀ yìí ẹni bá fẹ́ kó tètè wá ọ̀nà láti padà sọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ wá ní wa ma tasha'una illa an yasha Allah kò ní wùn yín àti ṣe àfi tó bá kọ́kọ́ wùn Ọlọ́run ẹni pé ní ó bá wùn Ọlọ́run ọba ní máa fi sí lọ́kàn kó ronú pìwàdà ẹni tó bá wùn Ọlọ́run ọba ní fi tútúbá sí lọ́kàn yóò ṣẹ̀ṣẹ̀ wá gba tútúbá rẹ̀ ó ní thumma taba alayhim liyatubu mo fi sí wọn lọ́kàn kan túbá kan lè túbá Ọlọ́run ní kọ́kọ́ ṣiṣẹ́ táwọ́bà fẹ́dà kẹ́dùn tó lè túbá abẹ́lọ́run wọ́n ṣàjẹ́ ọ̀rọ̀ wa lọ́rùn àti túbá ìmọ̀ye èèyàn ní í ṣe tí ọ̀dà ń bà wọn náà lọ́kàn jẹ́ àmọ́ kò tí ì rí jùlẹ̀ nítorí pé kò tí ì sí ọ̀ǹda Ọlọ́run ọba fún láti rí jùlẹ̀ àìmọye èèyàn ìgbésí ayé tiẹ̀ náà ti sú ó ti ládìkṣẹ̀n fún kankan tí ọ̀dà òun náà ń bí rẹ̀ pé bó lòun ṣe rìnrìn àjò bára àwọn níbi tó ń wà yìí abẹ́lọ́run dúdú bí tá a kù sí Ọlọ́run mọ́ṣà fún wa ní táwọ́bà nasuha tútúbá tó mọ́ kanga láti ríbi jáwọ́ láti ríbi jánu kúrò níbi tí Ọlọ́run ọba ọ̀fẹ́ tá à ń ṣe wala la hawla wala quwwata illa billah.